40 59 54. Ọ̀dà fún tẹ́ béèrè òun egbògi kan bẹ tí bàbá mi máa ṣe fún yàn tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ pọ̀ gan-an. Ewé ewúro tá ń jẹ lọ́bẹ̀ òun ni mo ń ṣàlàyé iṣẹ́ díẹ̀ tí ń ṣe torí àkókò wa tá a bá ti gún a gún ṣoṣoṣoṣo a wà fún omi rẹ̀ jáde a ní fomi sí o òun gángan lómi rẹ̀ tó wáyé pa bá rí pé inú ẹ̀rọ la fẹ́ ṣe kò sómi níbẹ̀ a kọ́kọ́ dà sínú omi fún bí ìṣẹ́jú 5 a wà wọ̀n a wà yan omi ara rẹ̀ a wà gún tá a bá ti gún a fún omi ara rẹ̀ a wà fi iyọ̀ díẹ̀ sí tá a bá ti fi iyọ̀ díẹ̀ sí ọmọ ìyá mi ó ti dògùn sí ẹni tí mo sọ ni tí ìgbóná bá kọlu ọmọdé tàbí àgbàlagbà measles tẹ́ bá ti fẹ́ra la tó wá fún mu díẹ̀ ojú ẹsẹ̀ ní ọ̀nà tí wọ́n bá sọ̀yàn lóògùn àbúrò àyàn lálàá ó jẹ nǹkan lójú orúkọ tó bá lè mu síbì kan bẹ́ẹ̀ bàbá kọ́ gbàgbé ẹ̀ tàbí bá da kòkòrò bòyàn lára kòkòrò èyí tó ti lóògùn oríṣiríṣi tí ò lọ kó fẹ́ra ara kó sì mú mẹ́ tàbí èèyàn bá tẹ oògùn mọ́lẹ̀ ẹsẹ̀ yìí ń dàrú láàmú tiẹ̀ mójútó ẹ̀ kọ́ mọ́ ọmú kọ́ mọ́ fẹ́ra tó sì kú mẹ́ tàbí inú bá ń rún yàn tí ń sàn yí kí bóyá ipa kankan ní bóyá ọgbẹ́ ẹnu kan ní dàlámù kọ́sàmù. bàbá mi máa ń tọ́jú rẹ̀ àwa náà sì ń tọ́jú rẹ̀ tí ó san pátápátá tí ò ní padà mọ́ tí ò ní bóyá máa lo oògùn tí ó fi wá jáde láyé rárá o yálà ọlọ́wọ́ kan nú ni yálà ó mùmùkùmù torí àwọn tó bá mùmùkùmù tó pé mùmùkùmù ló mú tó fi ní akọ ọ̀gbun náà tí fi ṣe kàtàkàtà tó fi ní ọdẹ orí mùmùkùmù wá tó mú yóò tó padà àfi ká kọ́kọ́ ṣe ájò òbílẹ̀ fún tó fi jẹ́ pé ọjọ́ onímọ̀ bá sunmí ẹ̀ náà ní kọtí síbẹ̀ ilé ewúrẹ́ bá làpálàpá gbé ewúrẹ́ ọ̀gbọ̀dọ̀ jájẹ́ àbẹ́yìn rí ewúrẹ́ kọjá ewúrẹ́ làpálàpá rí ilé ewúrẹ́ ọ̀gbọ̀dọ̀ jájẹ́ yóò mọ owó kò ní wù mọ́ wọ́n fi sẹ́ni o ẹgbẹ́ lóko débẹ̀ ni kò ní wù mọ́ tí àwọn ti wá wù mọ́ láti ṣàtọ́jú ẹ̀ fún àrùn ọpọlọ ìdí tí ìgbàgbọ́ Yorùbá lórí àrùn ọpọlọ wọ́n yàtọ̀ sí tolóyìnbó ní Yorùbá fi ń rí tọ́jú sàn èyìnbó gbàgbọ́ pé kò lè san bí àwọn ẹ̀jẹ̀ rúru nǹkan báwọn èyìn ìgbàgbọ́ òyìnbó lórí rẹ̀ yàtọ̀ sí ti Yorùbá a máa lọ kò sí àìsàn Ọlọ́run gan sójà máa nínú ìwé mímọ́ pé kò sí àìsàn tí ò lóògùn. Bàbá ní gbogbo nǹkan la lè wò èèyàn fi rẹ̀ ìwé Olódùmarè nù bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n a sọ ibi tá a dúnnímọ́ jù èyí tá a dúnnímọ́ jù ẹjẹ́ àgbẹ̀ báyìí pé tó bá ti lówó èèyàn nù tàbó bá jẹ́ àrùn ara tó wà lọ ìtọ̀ ṣúgà ni o ẹ̀jẹ̀ ríru ni o jẹrẹ kan ni o egbò àdáàjínà kan ni o àbí ogun ayé kan nílé yẹn bọ̀ ni Ọlọ́run wa máa lò wá láti lé padà lẹ́yìn rẹ̀ ìdí tí iṣẹ́ tí Yorùbá fi yàtọ̀ sí tolóyìnbó nù area of specialization wà fún olóyìnbó bóyá àwọn tí ń tọ́jú àrùn ọpọlọ kò ní tọ́jú nǹkan mi tí a bá ti wá orí bẹ́ẹ̀ o wọ́n ń tọ́jú àrùn ọpọlọ lóòótọ́ wárápá àrùn ọpọlọ náà ni àrùn ọpọlọ ni yóò bàbá wa máa wò sàn wọ́n fi ṣe ni o ọ jẹ́ wípé gìrì ló bí sí látòrí gìrì a máa bí ẹsẹ̀ Ifá kan ló sọ bẹ́ẹ̀ wọ́n ní amúlélé amúgangan adúlá fún Ọ̀rúnmìlà Ifá ló ń fò kó àlùsí bọ́fà lùfọ̀sùn ọba nìfọ̀n tó bá bóun sùn ní tipátipá ọba nìfọ̀n ló wọ̀ fẹ́ Ọ̀rúnmìlà ló bá sùn dágídí ó ti bá bá òun sùn tipátipá ọmọ pálí bọ̀ òun ó bì fún ọmọ tipátipá lòun ó bì fún ló bí wárápá Ọ̀rúnmìlà sí gbogbo òbí náà nù wọ́n ní tábà lòun fi tàrí ẹ̀ jáde àlùbọ́sà lòun fi sàkó òbú lòun fi gbogbo ẹ̀gbọ́ ìjókòó ní gbogbo ẹ̀kọ́ lára wọn bí a ṣe mọ̀ pé Yorùbá máa ń fi wárápá ṣèyàn ní òfin dá kéèyàn máa lo nǹkan bí orin tàbí búrọ́ọ̀ṣì tí fi ń fọnú kọ́ máa ṣe ní kọ́ máa fi síbi tó bá lọ́jọ́ wò kọ́ máa gba ẹ̀nì kankan gbọ́ torí tí ọwọ́ ìwọ́n bá ba pákó. product mi tó wà ń ta ìkíní náà èyí tí mo kọ́kọ́ sọ sítórì rẹ̀ fún yín tí mo ní àwọn òyìnbó gbé lọ sí Amẹ́ríkà ń gbà wọ́n ṣe research wọ́n ṣe ìwádìí lórí ẹ̀ fún tuberculosis wọ́n gbé lọ sí Amẹ́ríkà náà ó ní mo kọ́kọ́ sọ ní tubakia capsule àwọn ara àwọn owó tí wọ́n ní mo fún mi yẹn láfi dálé iṣẹ́ tá à ń ti ń produce egbògi tẹ́ bá ra àwọn egbògi mi ní pharmacy ẹ̀ lè mọ̀ pé mi mo ṣe torí ó dàbí oògùn òyìnbó à ń ṣe capsule à ń ṣe tea à ń ṣe tablet à ń ṣe powder mo ní tubakia capsule ó wà NAFDAC registered àwọn NAFDAC register ẹ̀ torí mo ní factory l'Ógbómọ̀ṣọ́ bí wà ní factory l'Ékòó ní Ìta Sanni ní Ṣàgámù factory ńlá ni tá à ń produce egbògi ìbílẹ̀ bẹ́ẹ̀ mo ní lawafin tea ìyẹn ń dojúkọ àìsàn ìtọ̀ ṣúgà mo ní hyperc ìyẹn ń dojúkọ
ẹ̀jẹ̀ ríru tàbí àrùn ọkàn. Sẹ́rí sulafin yẹn náà òun náà tó pancreas ṣe, pancreas yẹn ni Yorùbá pè ní àmọ́.